àdúrà táwọn àlùfáà wa fẹ́ ṣe yìí. a fẹ́ ṣe fún àwọn ẹrú Ọlọ́run. a fẹ́ ṣe fún àwọn ẹrú Ọlọ́run. gbogbo wa lẹ́ẹ̀kan náà kan ní ya sal jalali wal ikram. ya sal jalali wal ikram. ẹni ya dahim. ya dahim. anta dahim. anta dahim. fala dahim ghayrullah. fala dahim ghayrullah. ya dahim. ya dahim. anta dahim. ولا دائم غير الله يا دائم أنت دائم ولا دائم غير الله انتي afite torí ẹ ṣe àdúrà yìí. ìta fẹ́ torí ẹ ṣàdúrà tá a ṣe yìí. ayatul kursi yìí kan. ayatul kursi yìí kan. a ṣe birabil falaki birabil nas. birabil falaki birabil nas. a ṣe àtàyà kan. a ṣe àtàyà kan. fún àwọn ẹrú Ọlọ́run náà. fún àwọn ẹrú Ọlọ́run náà. ọ̀kan a máa jẹ́ mùsùlùmí. ọ̀kan a máa jẹ́ mùsùlùmí. ọ̀kan a máa jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. ọ̀kan a máa jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. èyí tí a máa jẹ́ mùsùlùmí. èyí tí ń jẹ́ mùsùlùmí. ìyá aláròye ó sì bẹ̀rù Ọlọ́run. naam èyí tí a máa jẹ́ mùsùlùmí. èyí tí ń jẹ́ mùsùlùmí. òun ni alhaji wa gbajúgbajà. alhaji wa gbajúgbajà. ajà fún ẹ̀tọ́ èèyàn. ajà fún ẹ̀tọ́ ọmọnìyàn. òun náà ni alhaji wa Oríyọmí Hamzat. alhaji wa Oríyọmí Hamzat. èèyàn dáadáa ni púpọ̀. èèyàn rere dáadáa. mùsùlùmí ni. mùsùlùmí rere ni. ó sì nífẹ̀ẹ́ Ọlọ́run ń sì ń ṣe ìbádà. bẹ́ẹ̀ni. dáadáa ń ṣe ìbádà dáadáa. òun ló ní Àgídìgbò FM tí gbogbo ayé máa gbọ́ kì í ni. nìbàdàn. ẹlẹ́ẹ̀kejì òun ní arábìnrin náà tí òun jẹ́ kìrìsìtẹ́nì adarí ìjọ kìrìsìtẹ́nì ni wọ́n máa pè ní Naomi àbí. Naomi sí Naomi ni. Naomi tọ́ Ọlọ́run á ṣàdúrà fún wa kí ló fà tá a fi ṣàdúrà fún wa á fàdúrà ràn wọ́n lọ́wọ́ wọ́n gbèrò re wọ́n gbèrò dáadáa wọ́n gbèrò àti ṣàánú ọwọ́ ayíwọ́. ìwà yíwọ́ ọ̀hún sọ́mọ anábì ádámà ló ṣe é ni ṣé Ọlọ́run lè ṣàdánwò fún wọn ní èyí ò nìkan láàmà ọ̀pọ̀ àmọ́ fún àwa àmọ́ hàn sọ́ba tó ní wa. òun ni wípé ọfẹ́ fún àwọn èèyàn lóúnjẹ tí wọ́n lé ní èèyàn ẹgbẹ̀rún 5,000 wọ́n fẹ́ fún wa lóúnjẹ tí wọ́n lé ní èèyàn ẹgbẹ̀rún 5 lórí bí ìlú ti rí. ó wá gbé fún olóòótọ́ ẹni ó mà ní olódodo èèyàn ọwọ́ olódodo èèyàn ọwọ́ awọ́ asọ́tún wa asọ́sí orí pé Alhaji Oríyọmí Hamzat ni tẹ́ ń jẹ́ ọmọ mùsùlùmí tiwa gbogbo ìfẹ́lẹ́sìn tiẹ̀ kì í jẹ́ pé òṣèlú òótọ́ ń bẹ̀ náà àmọ́ gẹ́gẹ́ bí ẹni tí ń rí ìpè iṣẹ́ tẹ́ni yìí gbé lọ́ọ̀rì ó wá gbé lọ́wọ́ èèyàn tí wọ́n pè á máa jẹ́ 5,000 èèyàn tí ń débẹ̀ á máa tó 12,000. ẹgbẹ̀rún èèyàn 5 náà fọ́ fún lóúnjẹ. àwọn ọ̀dọ́ ni wọ́n pè àwọn arúgbó àtẹ̀pá ọmọ ọwọ́ ọmọ oṣù 3 gbogbo wọn ni wọ́n ń kó wá. ọmọ kékèké. population yẹn wá fa kí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ kí Ọlọ́run kọ́ wọlé anabi Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn tí ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ sí kọ́lọ́run kó bá wa dùn wọ́n nínú. àmín. ọlá Muhammad Rasulullah. sallallahu alayhi wa sallam. àwọn tí wọ́n wá gbèrò dáadáa tó fi wá débi ó dé yìí Nàìjíríà tá a wà yìí pàápàá jùlọ ọmọ Yorùbá bẹ́ẹ̀ yẹn bá gbèrò orú orí bẹ́ẹ̀ tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ àràbù ọ̀rọ̀ ẹ̀hún ọ̀rọ̀ ni wọ́n máa fi ránṣẹ́ gẹ́gẹ́ bí wípé àwọn ọmọ Yorùbá a kì í dúró tira wa a kì í sì gbà wípé gbogbo ntọ́ bá ṣẹlẹ̀ Olúwa ló mú wa àwọn wa ṣe kùrìsí yìí bẹ̀rẹ̀bẹ̀lẹ̀ falaki bẹ̀rẹ̀bẹ̀lẹ̀ náà láti fi ṣe ìrànlọ́wọ́ kí Ọlọ́run ó bá wa kó wọn yọ lọ́wọ́ ọ̀tá. Àmín. kọ́lọ́run kó bá wa kó wọn yọ lọ́wọ́ ọ̀tá. àwọn nìkan kí ọkọ̀ ṣẹlẹ̀ síbi ó ṣẹlẹ̀ sọ́kùn yẹn bẹ́ẹ̀ kọ́dà bàbá wa Sàràkí ó ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ ni ó sì ṣẹlẹ̀ lánàá ń bura náà lánàá àmọ́ tilẹ̀ Yorùbá àwọn máa tu sí wọn ní ẹ̀ wọ́n fẹ́ fi wọ́n ní wọ́n wá rúbọ ni wọ́n ní wọ́n wá rì níhùn rẹ̀ ni wọ́n ní wọ́n wá gbogbo nǹkan ní Yorùbá máa wí torí Yorùbá ò bìlífù Ọlọ́run a kì í gba kádàrá. Alhaji wa Oríyọmí Hamzat àtàràbìnrin náà Queen Naomi Ọlọ́run kó bá wa mójútó yín kó má fi eléyìí pa ògo yín
kó má fi gbára wọ̀ yín wálẹ̀ kó má yín sọ yín ló kọ bú kó sì dáàbò rẹ̀ bò yín kó là yín lọ́wọ́ mùnáfìkì kó là yín lọ́wọ́ abínú ẹni kó wá wọlé ànábì torí fídìí ẹ̀ làwọn náà wà kó là àwa náà bẹ́ẹ̀. bisimilahi rahman rahim allahu la ilaha illa huwa alhayyul la ta'khudhuhu sinatun wala nawm lahu ma fi samawati wa ma fi من الذي يشفع عنده ẹ máa rólù ẹ ẹ máa rólù ẹ ẹ máa rólù ẹ báyìí ẹ máa rólù ẹ kursiyu samawati wal ardi wala ya'uduhu hifzuhuma bisimilahi rabbil falaq qul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq wa min sharri ghasiqin idha waqab wa min sharri an-nafathati fil 'uqad ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنات والناس التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله. Ọlọ́run wọlé abá ti wí Oríyọmí Hamzat Ọlọ́run má jẹ́ ó ṣubú o Ọlọ́run má jẹ́ ó ṣubú o Ọlọ́run má jẹ́ ó ṣubú o má fi ìṣẹ̀lẹ̀ yìí gbé ṣubú o òun náà ń bẹ nínú ṣọ́ọ̀kì rẹ̀ báyìí má fi nǹkan kan ṣe Ọlọ́run má fi nǹkan kan ṣe jẹ́mi rẹ̀ ogun jẹ́mi rẹ̀ ogun dáàbò rẹ̀ bò ó iṣẹ́ ayé ní ń ṣe Ọlọ́run lálọ́wọ́ ayé Ọlọ́run Muhammad arábìnrin ọ̀hún náà Naomi Ọlọ́run kó ṣàánú òun náà wò èrò dáadáa lọ́gbà èrè dáadáa ni kórí má jẹ́ orí èrè tìjú lérí ń tọ́sẹ̀lẹ̀ yìí Ọlọ́run Muhammad Rasulullah wàá wá tún Nàìjíríà ṣe bí ọba sí ìyàn tó mú àti ìyàtọ̀ pọ̀ Nàìjíríà irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run kó bá wa mú ìyàn kúò kó mú ìyà kúò fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.